dé dúró nìyẹn o àfi Ọlọ́run nìkan fúnra ara ẹ̀ ló lè kó wa yọ Ọlọ́run ló kù ẹ ká sọ. ẹjọ́ kí ọlọ́ má bí stop ẹ̀rọ ìjọ tí ọlọ́run ọ̀nà wọn ni mo ní ìjẹ́jọ́ ẹ̀rọ ṣàrẹ̀ ìṣòro burúkú. àdúrà yìí ti sọ̀rọ̀ sókè àdúrà yẹn ti pọ̀jù kí ló fẹ́. ọlọ́run ẹjọ́ ìrànlọ́wọ́ kan nínú ìyàwó mi ló wà ní ọ̀sítà nígbà tí consider tó wà sálẹ̀ ẹgbẹ́ wọ́n dẹ́ ẹ̀fẹ̀ ṣọpẹ́ṣọ̀ fún wọ́n dẹ́ ní pé lọ́dà 50,000 naira wọn máa gba ẹjọ́ torí ọlọ́run ẹjọ́. bẹ́ẹ̀ wọ́n ṣe máa ń purọ́ nìyẹn tó máa pín. àánú mú mi ò mú kí n ṣe èèyàn. ẹ̀yin ò níṣẹ́ kankan lọ́wọ́ ni. mo níṣẹ́ lọ́wọ́ junior lecturer ní one of the Nigeria university ẹjọ́ asu strike ló affect mi ẹjọ́ tó lọ. asu strike ló affect mi. bẹ́ẹ̀ ni mà for the past 7 months sí ya àṣìṣe àgbo oṣù wọ́n dẹ̀ sọ pé tàbá rí zoom à ní gbó oṣù kọ̀ọ̀kan ẹjọ́ tó lọ lọ́rùn ẹjọ́ ẹ̀ kò lè save life ìyàwó rẹ̀ ẹjọ́ tó lọ lọ́rùn. kí ló dé tí ò jẹ́. tó jẹ́ kíyàwó ẹ̀ lọ sí government hospital. government hospital kẹ̀ gbogbo àwọn doctors ní Nàìjíríà náà ti sá lọ sí abroad tán kò sẹ́ni kankan ní government hospital àmọ́ ìgbà àwọn nurses gan náà ti gbogbo náà ti ń lọ tán ẹjọ́ tó lọ lọ́rùn ẹjọ́. àwọn doctor Nàìjíríà ti sá lọ lóyìn àwọn nurses náà ti sá lọ lóyìn. pálápátá náà ti lọ ẹjọ́ tó lọ. so gbogbo wa láti ẹ̀rín kìíní. ẹ wo ẹ̀gbọ́n ẹ má bínú tó ní tù ẹ má bínú o ṣe rí ọ̀rọ̀ táwa náà ń sọ lọ́wọ́ lóṣè ó dá lórí owó ni o àwa náà ò ṣe bẹ́ẹ̀ ní nǹkan kan rẹpẹtẹ wò ẹgbà 5,000 yìí ẹgbà 5,000 ṣe rí change tó kù nílé mi àti ìyàwó mi àtàwọn ọmọ la máa lọ fi jẹun lé ẹ má bọkàn jẹ ẹ má rọ ṣe rí àwọn tó important jù ní ọ̀rọ̀ tẹ́ ń sọ ni pé ẹni tó bá ti ń wò yín báyìí kò ní rí yín ní rí oníbàárà ẹ jẹ́ ká tètè máa mọ̀ wípé asu strike ló kó bá gbèsè ayé yín o ẹ jẹ́ ká tètè máa mọ̀ tó ti yé yín bóyá gbàtà bá ti ń pariwo wọn síta ráì náà bóyá wọn náà wọn wá kàn sí ẹ pẹ̀lẹ́ ẹ sọrí o Ọlọ́run á fún ọ lálàáfíà o ẹ pẹ̀lẹ́ àmàdáràn o ṣé bí n tà sọ lọ́wọ́ lélẹ̀. n tà sọ lọ́wọ́ nìyí o n tà sọ lọ́wọ́ lélẹ̀ yìí o asu strike oṣù méje ló àfẹ́ tọ ọmọ ọlọ́mọ báyìí o mo fẹ́ lówó ṣe kó owó lò ó. ṣebí ètò sì affect lecturer nìyẹn ètò affect àwọn ọmọ iléèwé. àwọn ọmọ mi gan ti lóyún tán ọmọ mi ti lóyún tán. lẹ́yìn pàmò ẹ̀ lóyún omi ti darapọ̀ mọ́ kóòtù omi ti ń lọ ṣe yahoo. bẹ́ẹ̀ni. because wọn sá ní jókòó sílé náà lásán. wọn ní jókòó sílé irú gọ́ọ̀mẹ̀ntà ní nìyẹn. pocket money tí àwọn òbí wọn máa ń fún wọn nígbà tí wọn wà sùkúl wọn sá ní fún wọn gbàgbé pé wọn ń jẹun nínú ilé so a ti wá di wàhálà sáwọn yẹn lóhùn. àti dáná nǹkan jù yìí àti dáná o. irú wàhálà wo la. tó dẹ̀ fọ́nì ni pé àwọn ọmọ tí wọn ò ní lọ sí skul orílẹ̀-èdè yìí. wọn nílò ìlú èbó náà ti lọ sí skul. wọn nílò ìlú èbó náà tí wọ́n ti lọ sí skul o. níbi tẹ́ pé lecturer wá strike wọn á máa wòran. tó wá sí dókítà lọ hospital wọn báyìí ní ìsìn. kò lè sí ní jésù tọrọ fún ẹ sórí bàbá God Ọlọ́run yọ àyè tó bá wá sílé ayé tó wá gọ́fà Nàìjíríà kò lè rí ṣe pẹ̀lú constitution tó wà lórí ilẹ̀ yóò fail Ọlọ́run ẹ má bínú àfi ohun burúkú sọ̀rọ̀ sí yín o ṣùgbọ́n mi ní parọ́ fún ẹ bí Ọlọ́run bá wá ṣe president orílẹ̀-èdè yìí tó dẹ̀ fẹ́ operate pẹ̀lú constitution tá a gbé dání bàbá ẹ má wulẹ̀ wá Nàìjíríà tẹ bá lè ṣe lọ́hùn yẹn náà ọbẹ̀ ní ẹni bí a bá dúró sí ẹ bá wa ṣe gbogbo nǹkan bá wù yín ṣùgbọ́n ẹ rí gbogbo ẹ rí inú wa o. n tó wá ń ṣẹlẹ̀ sí ni pé we must have our own nation now. so ṣé ìwọ náà ti mọ̀ pé Yorùbá nation ni òun ni solution báyìí sórí about 3 or 4 days ago ní wàhálà kan ṣẹlẹ̀ ní àdúgbò wa àwọn ọmọ kóòtù yẹn ni skul wọn ọba dé wà skul wọn wà tí wọn ti máa ṣùgbọ́n nígbà tí gbogbo nǹkan ti rí bó ṣe fẹ́ rí tó jẹ́ pé náà ní wà 24/7 ṣé wọn wà ní strike. ọmọ mi gan ti fún yàn lóyún ìyàwó tí ò yé tí ò yá wọn òbí wọn. ìwọ Ọlọ́run àmọ́ ibi tó kọjú sí o ọ̀rọ̀ Yorùbá nation yìí ó dọwọ́ rẹ Ọlọ́run dákun ṣàánú wa o dákun bàwá kò lórílẹ̀-èdè tá a wà yìí Ọlọ́run bàwá kò lórílẹ̀-èdè tá a wà yìí Ọlọ́run ṣàánú wa dákun jẹ́ ká dá dúró wa o. à ń sọ lọrin à ń sọ Èkó Ọlọ́run tó jẹ́ dákun ṣàánú wa o. Ọlọ́run ìyà ètò gẹ̀ ṣàánú wa o àsìkò tí ọba wa tó wá tẹ̀ wá lọ́rùn mọ̀jẹ̀ wọ́n fà wá ṣàwátì o mọ̀jẹ̀ wọ́n fi wá ṣàwátì o ẹni tó bá ṣe bẹ̀ náà ní jẹ́ Ọlọ́run dákun ṣàánú wa gbogbo ẹnikẹ́ni tó gbé Yorùbá nation lọ́wọ́ Ọlọ́run dákun má fìyà jẹ wọ́n o
mọ̀jọ́ sojú wọn o mọ̀jọ́ sẹ́yìn wọn o. èho lecturer kó máa tọrọ owó káàkiri university lecturer ní Nàìjíríà. arúgbó oyin. ìyá pàdé ní ká pàdé.